kan ni o. Mo gbọ́ yín mà. Lórí firstborn mi ọmọ yẹn ọmọ 24 years old. Yes ma. So ó lọ sí school ó dẹ̀ parí ó lọ fún kọ́pà ó ṣe ó parí. Ọ̀sọ́dún ní fún wa kò wá kan dáàdì ẹ̀ ló pé òun fẹ́ mọ́kọ wá sílé. Fẹ́ mọ́kọ wá sílé. So mo wá sọ pé kí ló yẹ kó pè mí pé irú nǹkan bábá ló ń ṣẹlẹ̀ o. Ọdún lọ́wọ́ táwọn tó fi wà ó sùn yẹn tó bá ń ṣe nǹkan tí ò dá tẹ́ bá ti bá wí tẹ́ bá pè kò ní gbé kọ́ yín mọ́ àbí kó tiẹ̀ máa pè yín gan. Èmi ṣáà máa ń fi yẹn máa ń pè bí ìyá. Ẹ̀gbọ́n ọkọ mi kan tó wà ní Èkó náà pè mí pé nǹkan báyìí ló fẹ́ ṣe o. So ìbínú yẹn ṣáà wá bí mi pé ó yẹ kó lè pè mí náà pé nǹkan báyìí ló fẹ́ ṣẹlẹ̀ ọmọ mi o. Dáàdì ẹ wá invite ẹ wá láti Ìlọrin wá sí Ìbàdàn pé kó wá kó tẹ wá lọ 3 days. Ó wá sí ibi báyìí ó wá sí Ìbàdàn. A jọ wà nínú ilé. Bàbá ẹ̀ jáde àwọn lọ síbi iṣẹ́. Bàtò wọn dé náà ní aṣọ ti sọ fún mọ́mì ẹ̀. Ó ní ìgbà tí ẹ ti sọ fún wọn lérò pé kò necessary láti sọ fún wọn mọ́. Àwọn ṣàwá bá wípé lọkúnlẹ̀ síwájú wọn kó ń gbàdúrà fún ẹ. Torí ó ń bí wọn nínú mọ́ wá ní nǹkan tẹ́ ẹ sọ yẹn kò yẹ kẹ́ sọ bẹ́ẹ̀. Ṣé bí mo ṣe máa ń gbàdúrà nínú ilé ṣọ́ ní mò ń ṣépè fún kankan nínú wọn ni. Tó yẹ kẹ́ sọ bẹ́ẹ̀ náà ọmọ dìde wọ́n máa lọ tiẹ̀ bó ṣe dìde bó ṣe wọ yàrá ẹ̀ lọ tó lọ sùn nìyẹn. So látìgbà yẹn inú mi ò dùn rárá ọ̀rọ̀ yẹn ṣáà máa ń gbé mi nínú kò wá yé mi rárá because táwọn kan tó wà tèmi àti bàbá ẹ̀ jà bàbá ẹ̀ sọ fún mi pé ọmọ yẹn ní òun máa lọ wá bàbá òun máa lọ wá ìyá mi tó máa fi ṣèyá pé òun ò lè ṣe dandan ni kóun invite mi lọ́jọ́ wedding ọ̀rọ̀ yẹn mo dì mú because mi rò pé kò sí nǹkan téèyàn lè sọ tíjà bá ṣẹlẹ̀ bò mí wò pé nǹkan tọ́mọ yẹn sọ fún ló sọ síta so mo wá fẹ́ kẹ́ là mí lóye nǹkan tí mo fẹ́ tí mo lè ṣe. Ṣé bọ́mọ tẹ́ ẹ bí nínú ló ń ṣe báyìí mà? Dádì mi ọmọ tí mo bínú ni o. Ṣé ò ní àkọ́bí yín mà? Àkọ́bí mi o. Ó dẹ̀ ti wà ní 24 nsìn báyìí. Yes. Mọ tẹ́ máa ṣe farabalẹ̀ mà ẹ farabalẹ̀. Ìyá ń ṣọmọ ọmọ ń ṣe ìyá bàbá ń ṣọmọ ọmọ ń ṣe bàbá. Ṣé mò ń sọ̀rọ̀ mà? Bàbá lè bí ọmọ ẹ̀ ìyá lè bí ọmọ ẹ̀ ó ní bí ó ṣe bẹ́ẹ̀ ni. Ṣé mò ń sọ̀rọ̀? Torí ọmọ yẹn náà tinú ẹ̀ náà lè ti ń hùwà bíi kí lorúkọ ẹ̀ yẹn bàbá àti ìyá tó bí náà ló jọ. Ìtí màá sọ fún yín lélẹ́yìí mà. Ẹ jọ̀ọ́ ẹ jèrè ọmọ yẹn. Ṣó wà lólé pẹ̀lú yín sìn? Ìlọrin ló wà. Ìbá ní tẹ́ bá bóyá máa invite ọmọ yẹn tàbí máa lọ bá. Tẹ́ bá ṣẹ́ ẹ má wò pé mi mo bí ẹ mo lágbára lórí ẹ̀ náà. Ẹ bá sọ̀rọ̀ kó pọ̀ mind ẹ̀ ẹ jẹ́ kó pọ̀ mind ẹ̀ kẹ́ ẹ mọ ohun tó ń ṣẹlẹ̀ gan tó ń dùn kí ni mo ṣe fún ẹ. Èmi mo bí ẹ èmi mo dẹ̀jẹ̀ ilé ẹ lójú mi lórí dẹ̀dẹ̀ máa ń pè é. Ọyàn gbáyà mi ló mú bẹ fóṣù 9 ìyìn lè robí sí ẹ kí ló ṣẹlẹ̀ gan kí ni mo ṣe fún ẹ. Ṣé ẹ ń gbọ́ mi mà? Ẹ ṣàdúrà fún dáadáa. Ṣó ti yé yín mà? Kí ni nǹkan tí mo ṣe fún ẹ? Ó ṣeéṣe kó sọ̀rọ̀ kò ní point mà ẹ dẹ̀ parí ẹ̀ síbẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ní tí kẹ́ ẹ ṣe nìyẹn. Ẹ fa ọmọ yín ẹ̀yin lẹ lọ́mọ yín mo fẹ́ wá rí ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ máa lọ bá ni o bó máa wá ni o kódà bóyá ẹ̀ ní sọ pé ẹ̀ ń bọ̀ gan ni o èyí ní sàmúbẹ́ ṣe máa rin àárín yẹn. Ṣùgbọ́n ó nídìí ẹ̀yin méjì kẹjọ jókòó gẹ́gẹ́ bí ìyá àtọmọ òun náà ti di ìyá 824 náà ti di ìyá. Ẹ wá tètè gbé ìgbésẹ̀ kó tó di kó ṣe kéde kó tó di kó má rè. Ọlọ́run ní fọmọ yín ṣọ̀tá yín o pẹ̀lú agbára Ọlọ́run kò ní fọmọ yín ṣọ̀tá yín ní tí kẹ́ ẹ ṣe nìyẹn máa jọ torí Ọlọ́run ẹ mọ̀ fagídí kankan pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ṣá pé ẹ ṣàdúrà fún ẹ ṣe àdúrà yẹn fún gidi kó gan mọ̀ pé màmá mi ò gbàdúrà fún mi báyìí rí kí ni mo ṣe fún ẹ Àdùkẹ́ kí ni mo ṣe fún ẹ Àyìnkẹ́ kí ni mo ṣe fún ẹ Àníkẹ́ ṣé mo ń sọ̀rọ̀ mà? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run tí kẹ́ ẹ ṣe nìyẹn ẹ dẹ̀ jèrè ẹ ní ṣiṣẹ́ àṣejẹlé lórí ẹ̀yin tí kẹ́ ẹ ṣe nìyẹn ẹ rí i pé tẹ bá ṣe àdúrà dé stage kan tẹ ọ̀gẹ̀ yóò bú sẹ́kún ni a bú sẹ́kún á dẹ̀ pọ̀ máa ń dẹ̀
ṣẹgbọ́n mà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ Okay, ṣé mà thank you very much. ìyàwó ẹ